I'm telling you authoritatively now, pé Falana is still involved in Wunmi's case. Falana can step back ni olórí burúkú. Ajepa ko bí ẹ ló ṣánkú mọ́ lórí. A máa gbè lẹ́yìn ìkà. Ṣé ń gbọ́ mi? Ìgbà tó débẹ̀ lẹ́ni. Representative láti Falana Chambers. Yes. She came with them. Ìyá Mohbad wà ńbẹ̀, Darosha wà ńbẹ̀, ẹ̀gbọ́n Darosha babu ẹ̀ wà ńbẹ̀, Àdúrà wà. Falana wà involved pẹ̀lú case Wunmi. I'm telling you now. Ṣé ń gbọ́? So àwọn tó lọ lọ́dọ̀ Wunmi ni Wunmi, ìyá Mohbad, Darosha, Àdúrà, àbúrò Darosha, gbogbo wọn ló wà ńbẹ̀, àti lawyer tó wá represent àwọn Wunmi, which is láti ọ̀dọ̀ Falana. Ṣé ń gbọ́ mi? That is not the bone of contention. Lọ́dọ̀ bàbá lọ, ìyá Lọ́ládé lọ then, another person tẹ̀lé wọn lọ, àwọn mẹ́ta péré. Ṣé ń gbọ́ mi? Bone of contention kọ́ nìyẹn. Bone of contention gangan tí mo fẹ́ sọ fún yín lọ́sàn ni pé Falana yìí wà nínú kéèsì Wunmi. Ìgbà tó wá ń sọ̀rọ̀ lọ, ẹ máa gbọ́ nǹkan tí Darosha sọ o. Darosha sọ pé we have ṣe tí pé àwọn people yìí wọ́n pa Mohbad ni. Darosha sọ fún ọlọ́pàá pé wọ́n hack page òun ni. Ó sọ pé òun kọ́ lòun kọ kíní yẹn. Ẹjọ́ Darosha ò ṣe bọ́ta láti jẹ́ pé wọ́n hack page òun. Ṣé rí pé ó wà obvious pé àwọn ọlọ́pàá àtàwọn Wunmi gan wọ́n mọ ẹni tó pa Mohbad. Wọ́n dẹ̀ ń protect ẹni yẹn. I think it's high time we need CNN, we added gbogbo international bodies. A máa lọ ṣàlàyé fún wọn kó bá wa dá sí. They need to intervene. We need to know what killed Mohbad. Ẹ lè imagine kí Darosha sọ pé wọ́n hack page òun ni. Ó lóun kọ́. Ó ládùúrà ló embab. Abẹ́ gbọ́ mi. Ó lóun kọ́. Àtijọ́ Darosha ò bọ́ta pé wọ́n hack page òun. Ẹ bá mi dìyẹn mú. Number 2. Bàbá wa ń sọ pé sẹ́, wọ́n ní bàbá ló ra pósí. Wọ́n ní ọ̀rẹ́ bàbá ìyá Lọ́ládé náà lọ. Wọ́n ní ìyá Lọ́ládé ló kọ́ ọrùn Mohbad síbẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé bàbá àti ìyá Lọ́ládé wà ńbẹ̀? With all what is happening now, ẹ rí pé wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n pa Mohbad ni. Wọ́n waste life Mohbad ni. Àbí kan tí mo sọ yé yín. Kí Darosha máa sọ pé bàbá ló ra pósí, ìyá Lọ́ládé, wọ́n ní ìyá Lọ́ládé ló kọ́ ọrùn Mohbad sínú pósí. Ẹ jọ̀ọ́ ṣé ìyá Lọ́ládé ló sin Mohbad ni? Ṣé ìyá Lọ́ládé ló gbé òkú Mohbad sínú pósí ni? Abẹ́ gbọ́ mi, ìgbà tó lórí burúkú ìyá Mohbad máa sọ̀rọ̀, asukún rojọ́. Ìyẹn bẹ̀rẹ̀ sí ní sunkún, ó ní ìyá Lọ́ládé ló da ilé òun rú. Ẹ jọ̀ọ́ ṣé ìyá Lọ́ládé wà ńbẹ̀ ìgbà tó lọ dóko níbọ̀? Ṣé ìyá Lọ́ládé wà ńbẹ̀ ìgbà tó fi ráìsì tán dó, tó fi ọmọ lẹ̀ fún 15 years, ọmọ díndín mẹ́ta? Blessing ìbùkún tí ò bá bọ́ta kó sọ nǹkan tí tó mọ̀ nípa ikú Mohbad. Blessing ẹ̀gbọ́n Mohbad, a máa drag ilé ọkọ ẹ, gbogbo family ọkọ ẹ, a máa ṣe wọ́n yàmàyàmà sórí íńtánẹ́ẹ̀tì. Ìtorí lórí burúkú ni gbogbo yín. Ṣé gbogbo yín ń gbọ́ mi? Ìyá Mohbad bá ń sunkún, ìyá Lọ́ládé ló dalé òun rú. Ẹ jọ̀ọ́ ṣé nǹkan tó lọ sọ ní police station nìyẹn? Ẹ bá mi tún dìyẹn mú. Bàbá wa ń sọ pé nǹkan tó bá wọn anybody wọn kó sọ. Bàbá sọ pé kí gbogbo wọn nìṣó ní court. Kí gbogbo wọn nìṣó ní court. Ipe kí court lọ dá ẹjọ́ yẹn. Ṣé ń gbọ́ mi? Bàbá wa sọ fún Wunmi lójú lọ́yà Falana pé Wunmi any which way ó máa ṣe DNA. Ẹ jẹ́ kí sọ fún ìsìn. Falana ń sọ fún bàbá pé Wunmi ò ní ṣe DNA. Ipe kò dẹ̀ sẹ́. Màá bẹ̀rẹ̀ Falana sọ and I quote lọ́yà tó rán lọ. Ìgbà tí bàbá sọ pé gbogbo ẹjọ́ tẹ̀ ń rò yẹn kò kọ òun. Wunmi ó máa ṣe DNA. Tó bá ṣe DNA, òun á mọ ẹni tó pa ọmọ òun. Lọ́yà Falana ń sọ lójú bàbá bẹ̀ pé Wunmi ò ní ṣe DNA. Ipe kò dẹ̀ sẹ́ni tó máa sọ fún kó ṣe DNA. Yes. Màá bí àbúrò bàbá. Ṣé ń gbọ́ mi? Tó bá gba bàbá láyè kan wá sọ̀rọ̀, màá pe bàbá wọlé. Màá tún show yìí ṣe. Bàbá fẹnu ara wọn ṣàlàyé. But tó bá sọ pé wọn ò ní wá sọ̀rọ̀. Tó bá tún ní nǹkan. Yes. Ó sọ pé láti Falana Chambers lòun ti wá. Falana is still very much in Wunmi's case. Bàbá dẹ̀ ń sọ lójú ọlọ́pàá pé Wunmi ó máa ṣe DNA. Kọ́kọ́ gbogbo àwọn lọ sí court. Lọ́yà Falana ló dá Wunmi tẹ̀ kọ́ ló sọ̀rọ̀. Lọ́yà Falana sọ fún bàbá pé Wunmi ò ní ṣe DNA kankan. Pé kò dẹ̀ sẹ́ni tó lè sọ fún kó ṣe. Ṣé rí reason tó fi ta fi lọ gba SAN tí gbogbo yín sọ pé ṣe dúró de bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kí lè tá gba SAN. Ṣé ẹ jẹ́ kí n clear kò ń ṣe SAN ló tẹ̀lé bàbá lọ. Ṣé mọ̀ pé Odùmọ̀ṣù ti wà lórí kéèsì yẹn tẹ́lẹ̀. So Odùmọ̀ṣù ló lọ. Bàbá máa sort yẹn out ń sìn because right now
we need a son like Falana to face. Ṣé ń gbọ́ nǹkan tí mo sọ? So ẹ má rò bí pé SAN tá gbà ló tẹ̀lé wọn lọ. Ṣé reason tá gbọ́dọ̀ fi jókòó lásán? Ìtorí àgbà SAN gbogbo wọn pariwo kí ló ní di SAN fún ẹ dúró de Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Ṣé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ máa bá wa máa ṣe gbogbo eléyìí báyìí? Mo ń béèrè lọ́wọ́ yín ni. Mo ń béèrè lọ́wọ́ yín ni. Amabi Wahab Shittu. A máa ní dialogue pẹ̀lú Wahab Shittu sin. Ẹ má worry. But mo sọ fún yín sí pé bàbá Wahab Shittu kan ló tẹ̀lé wọn lọ sílé. Odumosu òun ló competition yẹn tẹ́lẹ̀ ṣó ti yé yín. So ṣẹ́mọ̀ òun náà dẹ̀ ló gbọ́dọ̀ lọ. But right now Baba needs to sort this out. We need the son to take everything over. Wọ́n máa ṣe díẹ̀ ni. Ṣé ń gbọ́ mi? Ó fẹ́ gba property ṣùgbọ́n kò fẹ́ ṣe DNA. Ikú máa pa gbogbo wọn ni. Àti Falana gan àti gbogbo àwọn tó wà ń di ọ̀rọ̀ yìí ikú máa pa wọn ni. Bó ṣe máa gbé ọmọ àlè wá káwọn ọmọ lé nìyẹn. Ṣé ń gbọ́ mi? Màá gba permission kí bàbá wa fẹnu ara wọn ṣàlàyé. Ṣé ń gbọ́ mi? Now tí bàbá ò bá ṣàlàyé tó bá ní any other thing tí mo fẹ́ sọ màá wá sọ fún yín. But ibi tọ́rọ̀ dé sí nìyẹn. And nǹkan tó bá fọ́ sẹ́nu fèrè DNA. Ṣé ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo yín ni. Gbogbo nǹkan tẹ́ bá lè fi support cause a gbọ́dọ̀ rí justice. Mo dẹ̀ mọ̀ ẹ́ pa rí. Now ṣé kí wá bust bubble yín tán. Ìgbà tó wá ń lọlé Wùmí tó ṣe birthday tí ò ní escort. Wùmí tó lọ sílé Ẹlẹ́dẹ̀ Ọlábánjí tí ò ní escort. Gbogbo nǹkan tó tara wọn jáde a máa ṣọ́kú mọ́ wọn lórí ni tó bá fún wa ní justice. Ṣé kí n ṣọ́ọ̀kì yín? Ìgbà tó fẹ́ máa lọ ìyá Mohbad bá ń yín lẹ̀ pẹ̀lú mi. Wọ́n bá ń sunkún ẹ gbà wá o. Àwọn ò save. Ẹsẹ̀kẹsẹ̀. Wọ́n sọ pé wọ́n ń threaten àwọn. Ọlọ́pàá ò béèrè pé ta ló ń threaten ni wọn. Ọlọ́pàá ò béèrè anything. Ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́pàá fún wọn ní escort. Ẹ gbọ́ mi. Lọ́yà bàbá náà wà ńbẹ̀ lẹ́ni. Kò ń ṣe Wahab Shittu o. Lọ́yà bàbá tó Odumosu wọn lọ, ọmọ Odumosu tó wọn lọ. Àbí kò yé yín, I don't want to talk about that. Bàbá ló máa yanjú yẹn. Téèyàn bá ṣáà nídìí lọ́yà, a ṣáà sọ pé wọn ò nídìí. A ṣáà lè force èèyàn kankan lé orí èèyàn kankan. Mo sọ ìjọ sí bàbá do alọba Shittu, lọ́yà Shittu dẹ̀ sọ pé okay. Kọ́ lọ bá lọ́yà bàbá náà. They should sort it out. But right now, this is a new case. Court to tan lọ yẹn. Wahab Shittu ló máa take over. It's a new case. So, tẹ́lẹ̀ ni Wahab Shittu sọ pé ká lọ sort it out pẹ̀lú Odumosu. But this is a new case. Ẹ gbọ́ nǹkan tí mo sọ ṣá. Ànígbà tó fẹ́ máa lọ Wùnmí àti ìyá Mohbad wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún. Life àwọn ò save o. Wọ́n fẹ́ pa wọn o. Kọ́ gbà wọn o. Ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́pàá yẹn ò béèrè pé ta ló ń threaten wọn. Ó ní kó lọ fún wọn l'escort ni. Escort ló tẹ̀lé wọn lọlé. Ṣé rí pé gbogbo àwọn people yìí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Bóyá wọ́n wá fi Mohbad ṣe sacrifice ni o. Bóyá ẹ̀jẹ̀ Mohbad wọ́n fi ṣe nǹkan kan láàrin cult wọn ni o. Kò yé mi. Àná ọlọ́pàá tó lọ bá gan. Ọlọ́pàá tó lọ bá sẹ́. Ìgbà tí ìyá Mohbad àti Wùnmí sọ. Abẹ́ gbọ́ mi. Bàbá ní Ọlọ́run. Ó dẹ̀ ní èèyàn. Àwa èèyàn báyìí. Àwa lè yàn ẹ̀. Àní ìyá Mohbad àti Wùnmí wọ́n yí lẹ̀sẹ̀. Wọ́n sọ pé àwọn ò save pé wọ́n threaten àwọn. Ọlọ́pàá ò tiẹ̀ béèrè question. Ó ní kó lọ fún wọn l'escort. You can imagine. You can imagine. You can imagine every petition. Abẹ́ti gbàgbé ni. Àwọn ọlọ́pàá iná fún ní petition. Tí wọ́n ju petition sábẹ́ carpet. Àbí kò yé yín, we are going to court. Regarding eléyìí tó ti gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá. Mi sọ tí inquest o. Eléyìí tó gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá. We are going to court. And SAN ló máa take over. Because you need to see mi fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n gba permission lọ́wọ́ bàbá tó bá lè wá. Kẹ́ wá gbọ́ from the horse's mouth. Bàbá ẹni sùúrù Facebook, wọ́n ti mú TikTok, wọ́n ti ẹni sùúrù Facebook. Yeah. Ẹni sùúrù Instagram. Yeah. Yeah. Ẹni sùúrù ṣẹgbọ́ Facebook àti Instagram. Ṣé ń gbọ́ mi? Yeah. Exactly. Ṣé gbogbo yín gbọ́ mi? Now,
èèyàn kan send message to me, ó ní ká contact lady kan ní CNN. I will speak with my very good person. She's into this justice for Mohbad as well. I will speak with her if she can communicate with the lady and we will see what happens. Ṣé ti gbọ́, ó dàbí àwọn international bodies náà sìn. Bọ́n tí ẹ bá wa dá sí, kán bá wa sọ kí gbogbo àgbáyé gbọ́. Ikú tó pa Mohbad sí a fẹ́ mọ̀. Ikú tó pa Mohbad a fẹ́ mọ̀. Because all fingers are written on the wall now pé wọ́n pa ọmọ yẹn ni. Ìtorí ẹni Wùnmí ṣe insist pé òun ò ní ṣe DNA. Lọ́yà Fálànà sọ lẹ́ni ìgbà tí bàbá sọ pé ó máa ṣe DNA. Ṣé ń gbọ́ mi? Lọ́yà Fálànà sọ pé kò ní ṣe. Lọ́yà Fálànà sọ pé kò ní ṣe, kò dẹ̀ sí nǹkan tí bàbá lè ṣe fáwọn. Àní lẹ́sẹ̀kẹsẹ̀ ìyá Mohbad àti Wùnmí ń sunkún pé àwọn ò save. Ọ̀nà àwọn ò save pé wọ́n threaten àwọn. Ọlọ́pàá yìí ò tiẹ̀ béèrè pé ta ló ń threaten wọn. Ẹsẹ̀kẹsẹ̀ ló fún wọn l'escort. Olúwarẹ̀jọdá. I detest that country called Nigeria. I detest that country called Nigeria with passion. I hate it with every blood in me. This is a country tó yẹ pé àwọn kan wà. Ṣebí mélòó àwọn tá mọ̀ nìyẹn, àwọn tó ti pagbé lápagbé ńkọ́. Ẹ̀jẹ̀ tó ti ta sílẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ńkọ́. Gbogbo àwọn tó lórúkọ tó lẹ́nu, gbogbo wọn ṣe gbígbọ́ ṣaláìgbọ́. Gbogbo yín ògùn náà kan ṣoṣo nu ilé yín máa ṣọ́kú mọ́ yín lórí ni tẹ́ ẹ bá dá sọ̀rọ̀ Mohbad. We are not giving up. We are not relenting. Kí Tinubu kó fún Wùnmí ní escort. We need justice for Mohbad. We are not giving up. I told you all Wùnmí knows a lot. Wùnmí ló pa Mohbad with the support of a lot of people. Tó dẹ̀ tí wọ́n sí gbogbo wa lójú nsìn. Ẹ lè imagine kí Wùnmí àti ìyá Mohbad máa sunkún pé wọ́n fẹ́ pa wọn. Sorry, wọn náà fẹ́ pa wọn. Wọ́n náà wọn ò save. Ọlọ́pàá yóò tiẹ̀ bí wọ́n pé kí ló mú yín tẹ́ ẹ̀ save. Ẹsẹ̀kẹsẹ̀ ló fún wọn l'escort. Olúwarẹ̀jọdá o. Ẹ jẹ́ kí n máa lọ. Mo kàn ní kí n wá bá yín sọ̀rọ̀ ni. Ẹ jẹ́ kí n bi bàbá tán bá gbà láti wá bá gbogbo yín sọ̀rọ̀. Káwọn náà wá sunkún sí gbogbo yín lọ́rùn. Anybody tó bá lè help wa. Ẹ bá wa pè wọ́n ní international. Àwọn èèyàn sọ pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti sọ fún wa from the onset pé àwọn ọlọ́pàá ilé òun náà yìí lọ bá. Ìjọ tẹ́nìkan pè wọlé ńgbà yẹn. Tó sọ pé onírọ́ làwọn ọlọ́pàá. Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní kó má pè wọ́n lórí nírọ́. Ó láwọn lòun yìí lọ bá. Ókè wo gbogbo ilé tó ń ṣẹlẹ̀ sí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ò bá wa lọ sí inquest. Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ò bá wa lọ síbi tí bàbá lọ yìí. Tá a bá gbà wọn lọ́yà tá a gbà yìí báwo la ṣe fẹ́ mọ gbogbo ilé. Àbí kan tí mo sọ yé yín. Ìwọ̀nba náà ni Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lè ṣe. Nǹkan tá a sanwó fún. Ẹ dẹ̀ ti rí pé gbogbo wọn stylishly they are dropping it. Nǹkan tá a ṣe lọ bá SAN nìyẹn. Àbí kò yé yín. Àti rí ibi tọ́rọ̀ ìlọ náà la ṣe lọ bá SAN. Àbí kan tí mo sọ yé yín. So ẹ má worry, ẹ má give up o. Nǹkan tí mo sọ fún yín. Àbí kan tí mo sọ yé yín. Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ pé ká dúró de 10 weeks. 10 weeks ti pé láti join náà. Gbọ́ nǹkan kan. Àbí kan tí mo sọ yé yín. Then kánì kápọ̀ yíyẹ ló ń yẹ ni. Ṣé ń gbọ́ mi? Àti Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀, àti Wahab, àti anybody. A máa fi ṣiṣẹ́ pọ̀ náà ni. Lé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ dànù. Dẹ̀gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Àbí kan tí mo sọ yé yín. So gbogbo wọn máa ṣiṣẹ́ pọ̀ náà ni. Ṣé kan tí mo sọ yé yín? But ẹ jẹ́ kí n sọ fún yín. We need money. We need money. Ẹ bá wa dá sí ọ̀rọ̀ yẹn. Bó jẹ́ private investigator la máa ní kí Wahab ṣe tún gbà ní. Everything tó máa gbà la máa fi fún sẹ́. I'm begging you. Àbí kò yé yín? I'm begging you all. Ṣé ìwà gbọ́ ni? Sound like Falana. Ṣé ìgbọ́ pé Wahab ṣe tún sánù ni? We need sound like Falana. Ṣé Wahab ṣe tún? Ṣé sọ fún yín pé solicit Ṣàjàmbé lawyer ni? Àbí kan tí mo sọ yé yín? Ṣé kan tí mo sọ yé yín? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí n bá bàbá sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n bá bàbá sọ̀rọ̀. Tí bàbá bá sọ pé wà okay,
Then we take it up from there. Ṣé nǹkan tí mo sọ yé yín? Mbo, edu mbo. Ṣé ń gbọ́ mi? Tí bàbá bá sọ pé wà okay láti gbé wọn wá. No, nothing will waste time. Don't say that. Ẹ má worry. Mo ti sọ fún yín, it's gonna be a long journey and a bumpy one. Ṣé ń gbọ́ mi? It's gonna be a very, very long journey and a bumpy one. Ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀. Then we will take it off from there. Ṣé nǹkan tí mo sọ yé yín? We will take it off from there. Ṣé rí, mo fẹ́ padà sẹ́yìn ni. Ká nígbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ tí mo sọ pé kán jẹ́ ká gba SAN. Náà ti gbọ́ sí mi lẹ́nu. Ní bára wa ń bi ta bára wa ń sìn. Ó kọ́kọ́ gba lawyer lórí burúkú, the first one. The second one náà, ẹ wo time tó ti waste. But kò waste. Ṣé ń gbọ́ mi? Gbogbo nǹkan Darosha, tí Darosha sọ pọ́n hack yẹn. Tí private investigation bá dọ́wọ́ lé tán, wọ́n á mú IP àti gbogbo ẹni tó ní kíní ẹ̀ jáde. Ẹ má worry, wọ́n ti lọ sanwó fún network nsìn kó dá gbogbo ẹ̀rọ àbí. Ẹ má worry. And this was what I said then. Ṣé ń gbọ́? As if I knew what was going on. Now. Lawyer tó wà ní Nigeria, tó wà ní UK tí ò sí London. Èmi ò borúkọ anybody jẹ́ o. Èmi ò borúkọ anybody jẹ́. But enta bá sọ̀rọ̀ kan máa gbọ́ sometimes. Kéèsì yóò ṣe kéèsì bàbá Mohbad nìkan. Kò ṣe kéèsì ẹ̀gbọ́n bàbá Mohbad. Kéèsì gbogbo ayé ni. Everybody is interested in it. They want to know what killed Mohbad. Àbí nǹkan tí mo sọ yín. And that is what we are doing now. Ṣé nǹkan tí mo sọ yín? We are going to fight this to finish. I don't care. Kò jẹ́ pé mi ló kù tó máa fi lélẹ̀ fún justice for Mohbad. We will get it. Ambe. Ọlọ́run tó rí pé jà mẹ̀kúnnù ni mò ń jà. Ẹ̀mí mi ò ṣetán láti lọ sí. A máa jà, tá máa gba justice. Tá máa rẹ́rìn ayọ̀, tá máa ṣọpẹ́ ayọ̀ sọ́lọ́run. I can tell you that for free. We are not relenting. We are going to court. Bàbá ti ní, nǹkan tó bá wọn anybody kó sọ, we are going to court. Àbí kò yé yín? Darosha ti sọ pé, àbí kan tí mo sọ yé yín? Ẹ bá mi béèrè, kí ló kàn Ìyálọ́ládé tán sọ pé Ìyálọ́ládé ló ti gbọ́ sí? Darosha máa wá parọ́ tán. Darosha wá dáhùn pé wọ́n hack page òun ni. Òun kọ́ lòun kọ kíní yẹn. I will come back. Ẹ jẹ́ kí n bá àwọn bàbá sọ̀rọ̀. Ṣé ti gbọ́? Tí bàbá bá dé fẹ́ bọ́ta náà. Tó bá tún anything tó fẹ́ yẹ kí gbogbo yín mọ̀. Àtúkọ. Ṣé ti gbọ́? Ẹ tí ẹ jẹ́ ká dúpẹ́ pé wọ́n charge wọn pé wọ́n ń bá ọmọ yẹn. Àbẹ́ mọ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ̀. So kada ń dúró náà. Gbogbo wọn ti plan irọ́. Ibi tí mo ti ní problem ni. Tó bá jẹ́ pé kú Ọlọ́run ni Mohbad kú lóòótọ́. Ṣé ń gbọ́ mi? Kí ló fa gbogbo manipulation? Kí ló fa gbogbo irọ́ tí gbogbo wọn fi ń cover irọ́? So mo sọ Mohbad. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n lọ bá bàbá sọ̀rọ̀. Kí n bá ẹ̀gbọ́n wọn náà sọ̀rọ̀. If he's ready to come out, I'll bring him back online. Ọmọ afẹ́dọ̀ ara wọn sọ ṣé ń gbọ́ mi. Then we take it up from there. Please, I don't want you to relent. I don't want you to give up. Mo ti sọ fún yín. We have to be praying. We pray, we do what we can do, and we will get there. But I just want to tell you, Falana is still in the case. Lawyer Falana dẹ̀ sọ pé Wunmi ò ní ṣe DNA. Ṣé mo sọ fún yín pọ́n ti ṣe DNA yẹn? Mo sọ fún yín pọ́n mo àlè ní tààtà. Mo ti sọ fún yín pọ́n mo àlè ní. Ọmọ àlè ṣe wá just death sentence. Ẹ sọ fún mi. DNA ṣe wá just death sentence. Mo sọ fún yín pọ́n mo àlè ní dáadáa. Ọmọ àlè ní. Falana dẹ̀ ti mọ̀ ẹ́ pọ́n mo àlè ní ṣe bí mo sọ fún yín. Falana ló ní kó lọ sí fẹ́ẹ̀mù yẹn kó lọ ṣe. Tí gbogbo ayé rí Darosha ń parọ́ mọ́ bàbá. Mo sọ fún yín. But it's okay. Ẹ jẹ́ kí n lọ máa padà wá ṣe gbọ́. Tó bá ní anything tí mo fẹ́ sọ tí bàbá ò bá wá. Wọ́n hack ẹ̀ ni. Wọ́n hack ibi tó rí Wunmi ti wú náà ni. Wọ́n hack ibi tó ti gbé Mohbad sẹ́sẹ̀ tán ní Mohbad ti kú o. Ẹ jọ̀ọ́ ṣé Ìyálọ́ládé wà ńbẹ̀? Ṣé bàbá wà ńbẹ̀? Tó wá ní bàbá ló ra pósí. Bàbá. Ṣé ẹ jọ̀ọ́ lọ nílẹ̀ Yorùbá? Bàbá tó
6-7 months ago tàti ń dragi Darosha pé ó ra pósí Darosha ṣẹ̀ṣẹ̀ lọ sọ fọ́lọ́pàá pé bàbá ló ra pósí Ìyálọ́ládé ló ṣe ọrùn Mohbad. How is that possible? Ọlọ́pàá olórí burúkú CP náà dẹ̀ jókòó síbẹ̀ ó dẹ̀ ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń pa wọ́n tún wá parọ́ yẹn tán wọ́n tún wá sọ pé wọ́n threaten àwọn CP tún fún wọn ní escort. Abẹ́ ti gbàgbé ni 2 million tí Davido fún wọn ṣé bàbá lọ́kọ fún bàbá ní Darosha lọ́kọ fún Darosha ò máa bọ́ta sọ̀rọ̀ Darosha lẹ́yìn gbà yẹn Darosha sọ pé òun lòun gba 2 million tóun ga pósí Darosha sọ pé wọ́n hack page òun ni. Ẹ̀yin pípù yóò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá yìí ṣé mọ̀ pé bàbá yìí ló fẹ́ yí gbogbo ikú ìmọ̀ lórí ṣá abẹ́ mọ̀ ṣé rí pé bàbá yìí ló fẹ́ yí mọ́ lórí Ọlọ́run ló ní ká step in Ọlọ́run ló lo àwa báyìí ká step in níwájú pólíìsì CP ó dẹ̀ ro gbogbo ẹjọ́ yẹn ṣé CP fẹ́ sọ pé òun mọ̀ ń pa nǹkan tán ìtorí bàbá olówó ṣó lè ṣẹlẹ̀ sọmọ olówó kan ní Nàìjíríà gbogbo fámìlì ìrandíran Wùnmí èyí tó wà ní Amẹ́ríkà gan ìyá Wùnmí wọ́n á gbé wálé wọ́n á tì wọ́n mọ́lé but just because bàbá yìí ò lówó Ọlọ́run á gbèjà bàbá yìí láti ara àwọn tó wá jẹ́ genuine justice Ọlọ́run á bá wa kún Wahab Shittu lọ́wọ́ a máa rí justice lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n máa lọ ṣe mo ní kí wá fún yín ní feedback ní káwọn olórí burúkú yẹn tó tún bọ́ta kan tó máa parọ́ ni mo ṣe ní kí wá fún yín feedback ṣé gbọ́. Please don't relent, don't give up, don't be tired, we will get justice ṣé ti gbọ́. Ẹ jẹ́ kí n máa lọ I'll come back to you ṣé gbọ́. Ẹ má worry, no problem, we will get justice ṣé ń gbọ́ mi, we will get justice.